ẹ̀yin tí mo ní kẹ́ yá mi lówó tẹ̀ ń fọ́ ẹ̀yin tí mo ní kẹ́ yá mi lówó tẹ̀ sọ pé ẹ̀ lówó lọ́wọ́ ẹ sọ pé ẹ̀yà dáṣe mi lówó kó sì ké tẹ̀lé dáṣe mi wò ó ẹ̀rọ àbáyé àti lúkà ọlọ́run ọba mi ò ní pa fún yín tẹ́lẹ̀ máa fi sí yín sọ́sẹ̀ tó ń bọ̀ owó tí mo máa gbà yẹn máa má dì gan ọlọ́run mo máa ṣí another Sisi beauty salon ẹgbàá ni mo ṣe sọ fún yín yẹn ọlọ́run owó yẹn ń tutù báyìí mo kú láti. kò dé yé pariwo kó jẹ́ kówó èdè náà àbí kí ni ìṣòro ẹ̀ gan báyìí. ẹ̀rọ mi pin ẹgbà bẹ́ẹ̀ ẹgbẹ́ lẹ́yìn ìgbà ni mo ti fẹ́ gbowó ọdọ́hun ṣé kí n má tàn yín in the next 2 weeks máa dé gidi gan ni full time lówó tá à ń sọ yìí ọlọ́run àyàyàn ajá ẹgbà mi mo ṣe sọ fún yín. ṣe fẹ́ gbọ́ mà sà èmi ò lè ya yín lówó. ẹ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. mi ì lè yẹ ṣíṣì mi báyìí mi ò lè yẹ tí máa fẹ́ fún ẹ lówó màá yà bùn ẹ máa dáṣẹ lówó tí má dẹ̀ máa dáṣẹ lówó kò lè ju 10,000 naira. ẹ dá padà ẹ má di dúkùú mọ́ láyé fún ta ní 10,000 kí ló dé Sisi ayé àtijọ́ lẹ pè ní. Sisi the next 1 week ó máa má di gan máa padà sí MD CEO Sisi beauty salon ní ẹgbàá bí mo ṣe sọ fún yín yẹn ẹgbẹ́ lẹ́yìn báyìí mo fẹ́ gbowó sẹ́ẹ̀ mo kàn ní kí ìyá tí wọ́n béèrè lọ́wọ́ yín pé ọlọ́run ló ti fẹ́ gbowó ẹgbàá bí mo ṣe sọ fún yín yẹn mo kàn ní kí ìyá tí wọ́n bí yín ni pé àwọn ọ̀rẹ́ yín tó fẹ́ ṣe wedding ní next weekend time wo ló fẹ́ kí n dé fún bridal makeup wọn àti Luka ẹ má bínú pé mo gbá yín ọlọ́run ká mi lára ni owó yìí ti wọlé tán owó yìí ti wọlé tán sùúrù sí owó yìí ti wọlé tán Sisi owó yìí ti wọlé tán ayáyá ajá. ó dà o sáà máa tọ́ bá ti dé. ẹ dá padà ẹ má lò máa fún mi ọkùnrin ni mí. n bá ṣe ń ṣe náà kò jọ́ tọkùnrin kò jọ́ tóbìnrin. ọkùnrin mi mo dẹ̀ ti ṣàlàyé fún yín. fámílì àwọn bọ̀bí. ẹ dá padà nǹkan tó wà lábẹ́ mi gbòǹgbò la ni àjọkẹ́ nìkan ló lè sọ. ọmọ tiẹ̀ ní mo gbà pé lọ́gọ́wọ́ yẹn wá. Luka àyàyàdà àsàmàlẹ́jà àwọn tó ń bínú mi ẹ gbà bẹ́ẹ̀ ológo lè mí olófò ló máa bínú ológo olófò ló bínú ológo. ìlara ló ń ṣe wọ́n ìlara ló ń ṣe wọ́n. ìlara máa pa wọ́n ni mo máa ń gbádùn yín bàjẹ́ ẹgbẹ́ ọlẹ́ ẹgbẹ́ lẹ́gbọ́. ọmọ wọn sọmọ lélẹ́yìn ló ń tò ti parí ọ̀rẹ́. Security ẹjọ torí Ọlọ́run ẹjọ mo fọ lọ́wọ́ bàbá yín ẹjọ àwọn olórí burúkú tó wà ní suit 14 ni wọ́n bẹ̀rẹ̀ kò séyàn bó ibo ló vacant mo rò pápọ̀ lọ́ńtà yín níbi tí mo wá jọ sí ẹ̀gbọ́n ẹjọ torí Ọlọ́run kò ní bàjẹ́ fún yín o ní bàjẹ́ fẹ́yìn náà ẹjọ àwọn tó wà ní suit 14 àwọn ni mo béèrè ìjọ ìjì wa sọ fún mi pé bẹ́ẹ̀ vacant ẹjọ bẹ́ẹ̀ ni kò séyàn bẹ́ẹ̀ náà èèyàn wà bẹ́ẹ̀ èèyàn yín wo ló wà bẹ́ẹ̀ jẹ́ ìlẹ́ fi èèyàn síbẹ̀. ẹ farabalẹ̀ kẹ́gbọ́n mi o ìjẹta ni mo wá síbẹ̀ mo kó 150,000 naira wá wọ́n ní ti bá wá ní èèní ìyẹn 2 days after àwọn á fi fún mi 450,000 naira mo débi ìbàyín sìn ibẹ̀ wà ní títì security sọ fún mi wípé ọbẹ̀ vacant. ẹ jẹ́ kí n gbọ́ yín dáadáa ẹ kó 150,000 wá bẹ́ẹ̀ni ọ̀n tó bá dé ní ẹ máa fi gba èlò. bẹ́ẹ̀ni mo 450. ṣe wà ó ẹgbẹ́ ní oṣù sáwọn ìjọba àgbọ̀ ló ṣìlẹ̀ yín náà ẹ kó 150,000 lẹ́yìn máa fi gba 250 lẹ́nu náà kò nídìí ẹ ṣẹ́wó tí wọn lọ́wọ́ ni kò nídìí wọ́n ti gbé yín mọ́ra lórí ẹ̀yin níbo ẹ̀yin tó ti gbá. ẹ wo gbogbo yín ta wà ní complex ilẹ̀ máa jẹ ya. ẹ wọ́n máa nà yín o wọ́n máa nà yín ìmọ̀ yín rí o wọ́n ti gbá yín tẹ̀bà mọ́ ti gbá yín. mo dárò tẹ̀mí ta mo dárò yé ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ gbogbo nǹkan tí mo ṣiṣẹ́ fún pátápátá lọ ti bàjẹ́ tẹ̀mí ta Fọláṣadé ọtún gbà ló tún gbà yọ sí mi ilé yín ni mo ti mọ jọ́ọ̀jì ilé yín ni mo ti mọ jọ́ọ̀jì ló mú mi wá síbí ayé wa àti jọ́ọ̀jì ti bàjẹ́ mo padà rógò tèmi padà ta ẹ lọ Fọláṣadé ibo ló wà Fọláṣadé. Kí ló ṣẹlẹ̀? ṣé mo padà yín ni wọ́n ti kú òun sí ayé mi ti padà bàjẹ́ pátápátá. kí ló bàjẹ́ lára ẹ? ẹ ṣe olórí burúkú tí mo pàdé lé àwọn Fọláṣadé tí mo kówó fún ọ́fíìsì tó mú wá rè ó ní kí n kó 150,000 naira wá àwọn á fi fún mi 450,000 lẹ́yìn ọjọ́ méjì ìyá mi ẹ̀rọ Ọlọ́run gbogbo ogun tí mo ní láyé lọ́run pátápátá ni mo kó lẹ̀
wọ́n ní wọn ò sí lọ́fíìsì wọn ò síbẹ̀ mi ì bá ẹ yẹ. Sisi. Ayé mi ti bàjẹ́. Sisi ìwọ gangan nǹkan tó ń sọ lẹ́nu. Imagine o fi 150,000 naira sílẹ̀ fún láàrin ọjọ́ méjì o fẹ́ gba fún 450k báwo nìyẹn ṣe possible. Ṣé bí ṣe lọ gbọ̀ kúrò lémi láìpẹ́ yìí kí ló ń wá kiri kí ló sọ náwó ẹ̀ tó ń wá kiri. Mo rẹ́ni tó gbàrú ẹ̀ ní mo dáhùn àwọn tó gbà mo rí. Anyway wọlé. Ẹjọ́ torí Ọlọ́run ṣàánú mi. Ṣé bí balabala ló ṣe kúrò lọ́dọ̀ mi ń sìn àbí. Ayé mi ti bàjẹ́ pátápátá. A ní kó alọ́ fẹ́ bẹ́ẹ̀ tún tò. Ẹ bá mi tó ayé mi ṣe. Kó wọlé náà. Mo rògo. Ìyá àbàmì ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ má jẹ́ káyé mi ta. Ṣé ní gbogbo ohun tí mo ní láyé lọ́rùn pátápátá òun ni mo kó lẹ̀ yẹn. Tí ìjà ìbá fẹ́ kí tèmi wá ta pátápátá ẹ wo ẹ ṣàánú mi. Ṣé ló lórí burúkú bọ̀bọ̀ kan wọ́n ń pè ní ṣeun. Oúnjẹ yá tí oúnjẹ. Àwọn orin tó rìn lọ́jọ́ kìíní àná tó fi di kó jẹ poison òun ni wọ́n ní. Please can you please stop? Kó stop gbogbo rubbish tó ń sọ yìí náà. Kí ló ṣẹlẹ̀ kí ló kàn mí kàn yín. Máa ṣàkàwé ọ̀rọ̀ fún yín. Mo ti bọ́ máa ṣe. Ṣé nígbà tó ṣẹlẹ̀ sí ṣeun tán ẹ máa Àyìndé dúdú. Àyìndé dúdú wọ́n pè ní Sọ́díkì. Olórí burúkú oúnjẹ yàtì. Ṣé bàbá mo fi dà? Oúnjẹ yàtì. Ó tún jẹ́ pẹ̀lú sáré yìí. Ó wá lọ ṣẹ́ mẹ́mẹ́. Ó ní Àìṣà kan lóyún introduce òun ṣẹ́ mẹ́mẹ́. 1 million Àìṣà ti ṣẹ́ mẹ́mẹ́. 1 million mẹ́. So yẹn ló jẹ́ kí wọn náà fẹ́ ṣe kọ́kọ́. Àtìgbà yẹn èmi ò máa ń ṣẹ́ mẹ́mẹ́ mu. Àtìgbà tó lórí burúkú jọ́ọ̀jì dé o. Èmi ti fi Àìṣà mo fi ṣàríkọ́gbọ́n o. Mo ní wáyé solution. Ayé mi padà bàjẹ́ báyìí. Ó ṣe mẹ́mẹ́.